ojú kòkòrò ti bọ́kọ mi débì kan. Ojú kòkòrò ni nígbà tó pàdé èèyàn tán ní kò lè bímọ mọ́. Àwọn ò ṣe lọ wóbìnrin kan kó o máa bá a sùn kó o sì máa bímọ fún wọn kán fi sọmọ tiwọn. Rárá, àmọ́ ìwọ náà jẹ́ rán níṣẹ́ wípé kó o lọ mọ́bìnrin kan wá, o wá wóbìnrin tó fẹ́ mú. O ní torí pé mi ò léèyàn, torí ẹ̀ ni ọmọ 4 tán. Pásítọ̀ lẹ́rọ̀ tó wà ńlẹ̀ yìí o, kì í má dáadáa o. Àmọ́ káwọn má parọ́ fún mi táwọn ń wò ńlẹ̀ yìí. Bẹ́ẹ̀ mi ò ní lọ sí díẹ̀ ni. Ẹ̀mí lọ sí bíi ti bó o. A bá bẹ̀rẹ̀ àdúrà. Lẹ́yìn àdúrà a padà sílé. Nígbà tá a padà délé, tó bá ń lọ ó máa sọ fún mi pé òun lọ síbẹ̀. Tó bá débẹ̀, a sì fídíò àwọn ọmọ méjì tó wà lọ́dọ̀ méjì yẹn. Àwọn méjì yẹn ò sí ńbẹ̀, wọ́n sọ pé wọ́n ti travel out, but láti sọ pé wọn ò kúrò Nàìjíríà. Táwọn rí wọn kúrò Nàìjíríà. A ṣe fídíò àwọn ọmọ méjèèjì yẹn, a ṣe fídíò wọn, a ṣe gbogbo ẹ̀ kọ́mi ẹ̀ kíníkan. Adé so tó bá ṣe fídíò wọn tán, tó bá ti délé, á fi hàn mí, á fún mi, èmi náà gbé sórí fóònù mi, a máa ṣe bẹ́ẹ̀. Àwọn yẹn mọ̀ mí, èmi ò mọ̀ wọ́n. Wọ́n mọ̀ bí tí kódà gbogbo ìgbésẹ̀ tí máa gbé, gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ o. Màmá kí n ní sùúrù tó lọ́jọ́ ni. Kí n ṣáà ní sùúrù, wọn mọ bóun àṣìṣe. Wọ́n ní pé okay, kò sí wàhálà. Olúwa dijọ́ kan. Bóyá wọ́n háàkì fóònù ẹ̀ ni o. Ó ní bí ọkọ òun ṣe débẹ̀, wọ́n bá sọ pé àwọn mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ìyàwó ẹ̀ ti mọ̀. Àmọ́ jẹ́ kí n sọ fún ẹ, àtiwọ àti ìyàwó ẹ̀, àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn lè gbà lọ́wọ́ òun o. Òun ò lè gba àwọn ọmọ yìí lọ́wọ́ òun. Àwọn ọmọ òun ní o. Ẹ bá lóun fẹ́ gbà lọ́wọ́ òun. Òkú àpá tó ń wò ó ló ṣáà sọ bẹ́ẹ̀, ó ló ṣáà sọ, ó ṣáà lẹ̀ mọ́kọ òun. Ọkọ ní pé ìyàwó òun mọ nǹkan kan, ìyàwó òun ò mọ nǹkan kan, sọ dẹ̀ lòun ni. Òun mọ nǹkan tóun sọ. Ìyàwó òun ò mọ anything. Ó ní wá ní pé okay, kò sí wàhálà. Ó ní ìgbà tó ṣáà ṣe tọkọ òun dé, ọkọ òun sọ yẹn fóun. Ó bá ní lọ́wọ́lọ́wọ́ tóun wà yìí sìn, òun gbọ́dọ̀ sọ nǹkan tóun fi pamọ́ fún láti jọ ẹ̀. Òun gbọ́dọ̀ sọ fún nǹkan tóun pamọ́ fún láti jọ yìí o. Òun gbọ́dọ̀ sọ fún ẹ. Òun gbọ́dọ̀ sọ àwọn ẹni yìí fún ẹ torí pé kò lè bá a mọ̀ wọ́n. Ó ní ló bá sọ fún òun. Òun bá ní ó ní bẹ́ẹ̀ ni. Ó ní àǹtí Ṣeun, àwọn tó sọ fún òun yìí, òun mọ̀ wọ́n o. Òun ò sì lè bímọ kán má wá kí òun. Òun ò lè bímọ kán má wá kí òun. Tán bá dẹ̀ máa wá, àwọn méjì náà máa wá. Ọkọ wọn sọ fún pé àwọn ará ibi iṣẹ́ òun ni. Ó ló bá ní pé níbo wà nílé wọn? Wọ́n ní òun máa mú ẹ délé wọn o. Ó ní but wọ́n ń sọ òun. Ló wá júwe fóun. Nígbà tó júwe fóun, òun mọ ilé yẹn. Àwọn ọmọbìnrin méjèèjì yẹn, wọn kì í bọ́ síta. Òṣìṣẹ́ ilé yẹn ò lè débẹ̀, ò lè ṣe kíní kan. But ọkọ òun lo mọ́tò, ọkọ òun lọkọ wúmà yẹn, everybody mọ̀. Ṣé understand? Ilé wọn jìnnà sílé àwọn o. Ó kàn dùn pé kó bí alẹ́ kankan àbá àdúgbò kankan náà rárá o. But wúmà yẹn ó ní àwọn tó fi ń sọ̀rọ̀ ní àdúgbò òun. Ó ní àǹtí Ṣeun, ọba ti bá tù. Ṣẹ̀kún ti mọ̀ wọ́n bẹ́yẹn, òun ti rí wọn bẹ́yẹn. Ó bá dijọ́ kan. Nọ́mbà tó ń ní lọ́wọ́, bóun ṣe pè wọ́n nìyẹn. Mo bá ní ẹ̀ka sàn. Ọkọ̀ ọjọ́ mẹ́ta. Ìyàwó lágbájá ló ń sọ̀rọ̀. Ìyàwó yín ló ń sọ̀rọ̀. Ṣẹ̀kún òun náà kọ́kọ́ fẹ́. Ìyàwó òun ò ní. Ìyá lágbájá. Òun orúkọ ọmọ yẹn tó dẹ́rùkọ àwọn ọmọ yẹn fún orúkọ àkọ́bí tán sọ àkọ́bí yẹn. Bóun ṣe pè ní ìyá lágbájá ló ń sọ̀rọ̀. Ìyá lágbájá wò ni. Tó wá dà bẹ́ẹ̀ yẹn. Wọ́n kọ́ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wá fún yín. Ẹ wá ṣe bí ẹni pé ilẹ̀ bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Òun ti lẹ́fídẹ́ǹsì o. Ọkọ òun dẹ̀ ti jẹ́wọ́ fún òun dẹ̀ ti mọ̀. Oníkùn tó ṣe bẹ́ẹ̀ láti sọ pé àsìkò ti tó pé kóun sọ̀rọ̀. Òun dẹ̀ ti mọ̀ o. Bẹ́ẹ̀ ṣe wà yìí, òun ò sọ pé kẹ́ má ṣe ìyá àwọn ọmọ òun. Ẹ jẹ́ káwọn ọmọ òun mọ̀ pé òun lòún bí àwọn ọmọ òun. Ẹ ti pa òun lẹ́kún fún odidi ọdún 9. Ẹ fi pa òun lẹ́kún. Àsìkò tí wá yá nísìnyí láyé kó náà jáde pé àwọn ọmọ òun ni. Bí bẹ́ẹ̀ kọ́, ṣe mọ̀ pé ẹ̀yin lórúkọ òun á pariwo fún gbogbo Nàìjíríà, wọ́n dẹ̀ máa gbọ́. Láyé pé fẹ́ wá bá òun nílé, òun ò sí nílé o. Ọkọ yóò sọ fún òun pé òun ò sí nílé. Òun ò sí nílé o.
òun ò sí níbi tẹ̀sí lórí òun ẹ bá ìpẹ́ fẹ́ wá bá òun lé ẹ bá pa òun mọ́lé ẹ̀ lérò òun pa mọ́lé o ó ní bóun ṣe ń sọ̀rọ̀ ó ní kọ́ọ̀tì fún òun tó wá pè padà ó ti á pé block òun nìyẹn bọ́n kó tó wá dé kó block òun wá ṣe voice note wá send ẹ̀ sí wọn ó ní bóun ṣe ń sọ̀rọ̀ ó ní kò dùn pé àti òun ṣe bẹ́ẹ̀ tán wá kọ́ọ̀tì fún òun dé wà lọ́dọ̀ àwọn pásítọ̀ àwọn sọ pé àsìkò tó kóun pè wọ́n ó ní bọ́kọ̀ òun ṣe pè wọ́n nìyẹn lágbájá kí ló tó pé lágbájá wọn ló pa wọn bó ti ní nọ́mbà wọn ó ní tí fóun sọ pé òun ní nọ́mbà wọn lọ́wọ́ òun ti pè wọ́n o ní ṣó fẹ́ pa àwọn ni ṣó fẹ́ ṣe kíní kan ni ní ìsìn ojú wá pé wọ́n nísìn wọ́n ti ń tírẹ́tìnì òun pé a máa tírẹ́tìnì gbogbo Nàìjíríà ló máa mọ̀ ó ní bó ṣe mú fóònù mi nìyẹn WhatsApp mi òun ṣe kíni òun sẹ́ẹ̀ méjì sí wọn ó ní wọn ní dáhùn àwọn tó block ẹ̀ ó ní gbogbo àwọn táwọn wà ní church pátá àwọn fi nọ́mbà wọn sórí WhatsApp àwọn bá bẹ̀rẹ̀ wọ́n tó yá àwọn ò rí nọ́mbà yẹn lórí WhatsApp mọ́ nígbà tó wá yá ọkọ wọn wá pè wọn pé kó máa bọ̀ wálé wọn ní káwọn á settle ẹ̀ amicably pásítọ̀ ní kò sọ pé settle amicably o settle wọn kankan amicably tí wọ́n bá ti rẹ́dì kan kọ́ ọmọ fọ́kọ kọ́kọ́ wá kọ́ ọmọ fóun wọ́n sọ pé àwọn méjì yẹn ti wà ní wọ́n ti wà lábroad àwọn méjì obìnrin tó wà nílẹ̀ kí wọ́n á kó pé táwọn yẹn bá yẹ ti ohun tó kó rárá pásítọ̀ ní kò sọ pé rárá o àtàwọn tó wà lábroad lè máa mú wa bí bẹ́ẹ̀ kọ́ àwọn lọ sí iléeṣẹ́ rédíò àwọn lọ sí iléeṣẹ́ TV àwọn ṣe wọ́n ti sọ fún pé táwọn bá lè lọ dán wò wọ́n máa pa wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní pé káwọn wá kíní kan onípò òun ò wá o oníbò ṣe pé àwọn ti ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà nìyẹn àwẹ̀ àtàdúrà bó ní òkò dòńdó ọkọ̀ nípa pé òun wà nílé ọ̀dọ̀ àwọn ó ṣe pé òun yẹn pé ọkọ òun ní attack ó wà lọ́sítà ó ní attack ó wà lọ́sítà kẹ̀ ṣé wá jẹ́ kí wọ́n á bọ́ọ̀sì brain yìí ọkọ òun kò yẹ kó bíyá ó ní fámìlì o àwọn fámìlì ẹ̀ ń súnmọ́ dáadáa wọ́n mọ̀ wípé ó fẹ́ wúmà yẹn èmi inú wọn mọ̀ pé òun bímọ àwọn gbà tí wọ́n mọ̀ pé ó fẹ́ òun náà gbà tí wọ́n mọ̀ pé òun bímọ wọ́n bí pọ̀ ọmọ òun ti kú ọmọ wúmà yẹn so wọ́n tẹ̀ máa tún pé ìyàwó ẹ̀ máa dà o ó dẹ̀gbà kó fẹ́yàwó kékeré ìyàwó òun dà nǹkan tí ojú ogun fi ń wò nìyẹn bóun ṣe lọ fi àwọn fídíò yẹn àwọn yẹn nìyẹn àwọn náà pè wọ́n pé ọkọ ẹ ní àtàkì o ó wà lọ́sítà o wọ́n bá ti pè wọ́n ní kó má lọ tí pásítọ̀ ṣe lọ nìyẹn ìgbà tí pásítọ̀ lọ síbẹ̀ pásítọ̀ lọ sí kí ọkọ mi ó ní èmi ń kọ́ kinní kan wúmà yẹn náà wá síbẹ̀ ìgbà tí wúmà yẹn wá síbẹ̀ wọ́n ní bóun ṣe àwọn ojú wúmà yẹn tẹ̀sí rí fídíò ohun tí gbogbo ẹ̀ wọ́n sọ pé gbàdá ló tẹ gbọ́ ọmọ lọ́mọ tẹ fi ṣe ọmọ láti ṣeun ọ̀rọ̀ tí mo sọ fún yín wẹ́rẹ́ yìí gbogbo nǹkan tóun ní láyé òun iṣẹ́ tóun ṣe láyé òun orí ẹ̀ ló ń sí àjọ orí òkè táwọn àwọn alàgbà méje alàgbà mẹ́jọ ìrúbọ lòun fẹ́ sọ ni tí ọ̀tún òun ṣe ti Christian òun ṣe ti Muslim òun ṣe ọmọ mẹ́rin tán ẹni ló bá ní pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni wípé òun ra àwọn ọmọ yẹn ni lọ́wọ́ ọkọ ó dẹ̀ ti wà níbẹ̀ tí ò lè sọ̀rọ̀ yìí ó ní kó béèrè lọ́wọ́ ọkọ kò sí ọmọ kan tọkọ ẹ̀ gbé wá tí ọkọ ò gbowó pásítọ̀ wa ní pé ok ṣé ìjọba gbọ́dọ̀ gbọ́ pé ẹ̀ ń ra ọmọ ọlọ́mọ ó ní pé wípé òun tẹ̀ ní pé kí ìyá ọmọ wá káwọn sọ̀rọ̀ amicably ó ní kò sọ̀rọ̀ ọ̀tá fẹ́ sọ amicably o ju pé kẹ́ ẹ gbọ́mọ fọ́lọ́mọ lọ o bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ yìí máa kọjá bẹ́ẹ̀ ṣe rò ó ẹ gbọ́mọ fọ́lọ́mọ o ẹ gbé ọmọ fún ọlọ́mọ wọ́n ti ní pé kóun náà wà àwọn méjì yẹn wọ́n ti gbé wọn lọ sí abroad àwọn méjì ló wà nílẹ̀ wọn lẹ́yìn ìgbà yẹn àròkọ òun yá bọ̀ kò wá òkè ó ní pastoral stroke ní elite pastoral stroke fún kò lágbára àti ṣe kínní and wọ́n sọ pé gbogbo nǹkan tọkọ òun ní gbogbo àtáàkì yẹn pé kò ń ṣe physical o because kò ṣe kókó òun ti dàgbà pé spiritual náà wà ń bẹ o wọ́n ní wọ́n ṣàwọn gbàdúrà wọ́n ṣe gbé ọkọ òun wà ń bẹ bọ̀ òun ò gbélé o òun ti wà nílùú àwọn ibi táwọn wà ọkọ òun wà ní ọ̀dọ̀ wọn nígbà tó pẹ́ díẹ̀ wọ́n pè wọ́n pé ara ọmọ kékeré tóun bí wàrẹ̀ ò yá ọkọ òun ló kún un pé ara ọmọ yẹn kékeré ara ò yá o wípé ara ò yá ni ẹ máa tọ́jú ẹ bẹ́ẹ̀ náà lè ń tọ́jú ẹ ìgbà tó pẹ́ díẹ̀ wọ́n pè wọ́n pé ọmọ yẹn ṣàìsì lóòótọ́ ọmọ yẹn ṣàìsì lóòótọ́ ṣẹ̀wọ̀n kó tó kó obìnrin kan ọkùnrin méjì ìgbà tí wàhálà dé àti ṣeun
tí wàhálà dé bá wọn. Ó ní àǹtí Ṣeun, ẹ má jẹ́ n fọ̀rọ̀ igun, ẹ má jẹ́ kí n fi ọ̀rọ̀ igun. Pásítọ̀ wa ní, pásítọ̀ náà máa ń pè, wọ́n wá ń bá sọ̀rọ̀. Pásítọ̀ wa ní kí n jẹ́ ká lọ. Èmi àǹtí mi àwa lọ síbẹ̀. Nígbà tá a débẹ̀, wọ́n bá wa sọ̀rọ̀, wọ́n ṣe gbogbo rẹ̀. Àwọn ọmọkùnrin yẹn náà wọ́n kó wọn wá, wọ́n jẹ́ mẹ́ta. Ìyá lady yẹn ti kú nítorí táàmì yìí. Ọ̀rọ̀ táwọn tí tóun sọ yìí lẹ́yìn ìgbà tọkọ òun ní partial stroke yẹn, ó ń ṣe ọdún 5 lẹ́yìn ìgbà yẹn again o. Òun wá s'Ékòó mọ́, òun ti wà ní ọ̀dọ̀ àǹtí òun yẹn, òun ti ṣiṣẹ́ òun bẹ̀, òun ti fèsì iṣẹ́ òun bẹ̀ gan. Àmọ́ òun àtọkọ àwọn ò kọra àwọn, ọkọ òun bọ̀ òun wá wo òun bẹ̀, òun padà. Tó ti ọkọ òun ò lágbára lágbájá mọ́, ibẹ̀ ló wà. Wọ́n ní pé káwọn wá, àwọn wá síbẹ̀. Wọ́n á máa ọmọ yẹn dé. Nítorí bá àwọn ọmọ yẹn, tẹ bá róbìnrin tọ́gbọ̀n yẹn, ó máa jọ òun o. Wàá jọ ọmọ mẹ́ta. Ó náà ti ṣe. Àwọn yanjú ẹ̀ lóòótọ́. Di bóun ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọ̀dọ̀ wọn làwọn ọmọ òun wà o. Àwọn ọmọ òun mọ̀ pé òun nìyá wọn. Wọ́n mọ̀ pé òun lòun bí wọn. Wọ́n mọ bàbá wọn. But woman yẹn náà ẹ mọ̀ as màmá. Àfi tó jọ òun yẹn ni wípé òun ló máa ń fẹ́ wá dúró tóun. Ó ní àwọn ọmọ táwọn ń sọ ní ìsìn wọn ṣọmọ kékeré mọ́ o. Ó ní òun tẹ̀ sọ pé òun fẹ́ gbà wọ́n. Ó ní pásítọ̀ sọ pé jẹ́ kán wà ńbẹ̀. Wọ́n ti mọ̀ pé ìwọ ló bí wọn nísìn. Jẹ́ kán wà ńbẹ̀. Tó bá wà ńbẹ̀, tó lágbára àti tọ́ wọn nísìn. Jẹ́ kí wọ́n wà ńbẹ̀, wọ́n máa tọ́ wọn. Àmọ́ ó mọ̀ pé ọmọ ẹni kì í sọmọ wọn. Àwọn fi yanjú ẹ̀ o. Wọ́n ní kíyà woman yẹn tó kú. Wọ́n sọ pé tíyà woman yẹn ò bá kú, ẹ lè gba ọmọ yẹn. Ìyẹ̀wẹ̀ tíyà woman yẹn kú. Rárá tó ní àwọn tó lè ní pé dájú wa sọ pé àsìkò wa tó báyìí. Ìgbà tíyà woman yẹn náà kú, lẹ́yìn ìgbà yẹn ó tó bí ọdún 2. Káwọn tó wá ní pé àsìkò ti tó báyìí láti wá lọ gbà láti gba àwọn ọmọ ẹ̀. Àwọn ṣe lọ. Nínú àǹtí Ṣeun, tóun ṣe gba àwọn ọmọ òun nìyẹn o. Lọ́wọ́ tóun ṣe gba àwọn ọmọ tó táwọn ọmọ ṣe mọ òun ní ìyá. Kì í ṣe pé òun gbà wọ́n, àwọn ọmọ mọ òun ní ìyá. Bọ̀ ìyá obìnrin tó jọ òun yẹn, kò lè fòun ṣeré. Bọ̀ àwọn ọkùnrin méjì yẹn báyìí, wọn lè fi ìyá yẹn náà ṣeré. Dìsìn táwọn ṣe ń sọ̀rọ̀ yìí, ọkọ òun náà wà láyé, òun wà láyé. Lẹ́yìn pé ọmọ glass bone yẹn tó sọ pé ó dà pé o kò bí ẹ̀rọ yàn mú gbàtọ́ yẹn kiri nàdúnù, ó ṣàdí pé kò wà tí kí náà ni owó ti kúrò lára rẹ̀. Òun nìkan náà sọ pé ó ṣàìsàn, wà kù mẹ́ta. Àwọn náà ń tọ́jú àwọn ọmọ yẹn, àwọn náà wọn lọ sí school, wọn wá gbà kámú. Nǹkan tó yẹ kó ti ṣe ń gbà yẹn, kó ti wá bí wọ́n ti ẹ̀fẹ́ fẹ́yàwó kejì, kó wọ́n á fẹ́ wọn gẹ́gẹ́ bí ìyàwó kejì. Òun ti níyàwó kíní kan, ó ní irú ọmọ yẹn, òun máa dídì fún wọn bí 2 ni. Wọ́n á dìbí 3 fúnra wọn. Wọ́n á dẹ̀ máa tọ́jú 2 yẹn gẹ́gẹ́ bí ọmọ wọn. Ó ní but at the end of the day náà, òun ò padà bí wọn sí mọ́ tóun tẹ̀ ti wà nílùú, tóun tẹ̀ ṣe kíní. Wọ́n ní kó máa padà wá bọ́n abọ̀. Rárá kó wà níbi tóun wà. Àwọn ọmọ yẹn máa wá kí òun, máa wojú òun. Òun náà bóun ṣe wà ní ìsìn àǹtí Ṣeun. Ó lóun àwọn ti kọ́lé, àwọn náà ti ṣe ọlọ́run ti ṣàánú àwọn náà níwọ̀nba díẹ̀. Ọkọ sísítà àwọn ọkọ ìyá àwọn tó abandon àwọn ọmọ tó mọ́mì òun filẹ̀ bóun ṣe délé báyìí. Àwọn ọmọ yẹn náà ti wá, wọ́n ti ṣòro bóun padà. Wọ́n ti marry, wọ́n ti jọ ń ṣe padà. Bàbá wọn náà ti padà bẹ̀ wọ́n kó má bínú, wọ́n ti repair ẹ̀. Bàbá tòun o, wọ́n sọ pé ó ti kú. Òun ò dẹ̀ wulẹ̀ wádìí kíní náà. Ìgbà tóun ò ti mọ bàbá òun, tóun ò ti mọ ẹbí bàbá òun. Ó ní nǹkan tó fẹ́ fàyọ bẹ́ẹ̀ ni pé ó ní àǹtí Ṣeun, ẹ bá a sọ fáwọn èèyàn tó bá tẹ pé obìnrin yẹn tí ọkọ ẹ̀ tí ò rọmọ bí, bóyá ọkọ ẹ̀ bí ó fọkọ Ọlọ́run dẹ̀ bless ẹ̀ pẹ̀lú owó, tó bá dẹ̀ lọ́kọ tó pé bá fẹ́yàwó mi, tó bá hùwà dáadáa síbìrin yẹn, ọmọ tó bá bí bíi second born bíi first born ẹ̀, ó lè máa forúkọ ẹ̀ pè é, ó lè adopt ọmọ, ó lè ṣe surrogate, ó lè ṣe IVF, oríṣiríṣi ló wà. Ẹ má yẹ ká máa fi ọwọ́ ọlá máa gbá àwọn èèyàn lójú. Ó ní àǹtí Ṣeun, torí ẹ̀ òun ò trust anybody. Òun ò dẹ̀ kí n ka àwọn ọ̀rọ̀ sí irọ́, torí kò sí ọ̀rọ̀ tó jẹ́ irọ́ o. Kò tí ì ṣẹlẹ̀ sí ẹni kó sọ. Ẹ ṣé.